Mo kí gbogbo àwọn ọmọ kóòtù òjíire nílé lóko àti lẹ́yìn òde níbikíbi tẹ́ ẹ bá ti ń wò mí. Èmi ọmọ yín náà ni o, èmi àbúrò yín, èmi olólùfẹ́ yín. Gbogbo àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde, ká jà forísun wa. Ẹ jẹ́ ká dìde, ká fi ìmọ̀ ṣọ̀kan lórí ètò ààbò tó mẹ́hẹ nílẹ̀ Yorùbá. Lọ́wọ́ tá a wà yìí, ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ lẹ̀. Ẹ má jẹ́ ká tìta wa mọ́. Ẹ má jẹ́ kí a ríra gẹ́gẹ́ bí ọ̀tá ara wa mọ́. Ohun tó ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá ó tó àmójútó. Ó tó àmójútó. Ṣé bí àwọn Fúlàní ṣe ń pa wá, tí wọ́n ń jí wa gbé, tí wọn ò fi wá lọ́kàn balẹ̀? Ṣé ìyẹn ṣé kò tó nǹkan tí a lè ronú sí ni? Nígbà tá a pera lọ́mọ kóòtù òjíire, ọmọ Yorùbá, tá a tún wá ń bẹ̀rù láti defend ilẹ̀ wa. A tún wá ń bẹ̀rù láti defend orísun wa. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ṣé bàbá wa Sunday Igboho nìkan ni alágbára ilẹ̀ Yorùbá ni? Ibo làwọn tó kù wà? Ibo làwọn tí ń pa alágbára ilẹ̀ Yorùbá, ibo ni wọ́n wà? Gbogbo ẹ̀yin àgbààgbà nínú Àgbẹ̀kọ̀yà, ibo lẹ wà? Ẹ jáde. Gbogbo ẹ̀yin àgbààgbà nínú Hunter, ibo lẹ wà? Ẹ jáde. Ẹ wá defend ilẹ̀ bàbá yín. Ẹ wá dáàbò bo ilẹ̀ bàbá yín. Bàbá wa Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ibo lẹ wà? Ẹ̀yin náà mọ̀ ṣàsẹ́yìn. Ohun tó ń ṣẹlẹ̀ sí wa ilẹ̀ Yorùbá ó tó nǹkan tí a lè ṣe àpérò lé lórí. Nígbà tá a ní ọmọ Yorùbá lókè lọ́hùn ní federal, tó jẹ́ pé ojú ayé wọn náà ni àwọn Fúlàní ni wọ́n ń pa wá, ni wọ́n ń jí wa gbé, ni wọn ò fi wá lọ́kàn balẹ̀. A sì rí nǹkan tí wọ́n ṣe nípa ẹ̀. A ò rí nǹkan pàtó tí wọ́n ṣe nípa ẹ̀. Kí ló wá ṣe wá táwa gan fúnra wa tá a lè dìde ká gbèjà wa, ká gbèjà àwọn ìran wa táwọn Fúlàní ń pa? Kí ló ń ṣe wá? Ẹ jẹ́ ká dìde. Ẹ jẹ́ ká dìde. Ẹ jẹ́ ká dìde. Ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. Bí ilẹ̀ Yorùbá ṣe wà yìí, inú wa ò dùn. Bí ilẹ̀ Yorùbá ṣe wà, táwọn tí ń pa wá yìí, tí wọ́n ń jí wa gbé, tí wọn ò fi wá lọ́kàn balẹ̀, inú gbogbo ọmọ Yorùbá ò dùn sí i. Òun la fi ń pariwo. Kì í ṣe ọ̀rọ̀ bò lọ́kàn yìí, lọ́kàn wá kú báyìí. Kì í ṣe ọ̀rọ̀ bò òun lọ́kàn wá kú báyìí. Ọ̀rọ̀ bí ètò ààbò bí ó ṣe dúró déédéé, òun ló yẹ ká mójútó lọ́wọ́ tá a wà yìí. Òun ló yẹ ká mójútó lọ́wọ́ tá a wà yìí. Torí eku ò ké bí eku nílẹ̀ Yorùbá mọ́ o. Ẹyẹ ò ké bí ẹyẹ nílẹ̀ Yorùbá mọ́. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ènìyàn gan àfọ̀n bí ọmọ ènìyàn mọ́ nílẹ̀ Yorùbá. Torí security tó mẹ́hẹ náà ni. Àwọn bàbá wa wọn ò lè finú fẹ́dọ̀ lọ́nú oko láti lọ dá oko. Àwọn ìyá wa wọn ò lè finú fẹ́dọ̀ wọnú oko lọ láti lọ dá oko. Torí àwọn Fúlàní wọn ò fi wọ́n lọ́kàn balẹ̀. Nígbà táwọn bàbá ló bá ti wà láti títí tí wọ́n lọ dáko, tí wọ́n jùkọ, wọ́n kọbè, wọ́n dá nǹkan tó rebè yẹn, bóyá àgbàdo ni, bóyá iṣu ni, àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí ó bá wá di àsìkò tó yẹ kí wọ́n wá kórè oko yẹn, ìgbà náà làwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ń dà wọ́n láàmú. Wọn ò jẹ́ kí wọ́n rí èrè oko yẹn jẹ mọ́.
láti wọ̀ láti wọ́n ṣe wọ́n náwó wọ́n nára gbogbo nǹkan ni wọ́n ṣe wọ́n tó fi àsìkò lẹ̀ lóṣù mẹ́ta ni lóṣù méjì ni nǹkan tí wọ́n gbìn yẹn ní ó tó jáde ní ó tó wúlò fún wọn láti lọ ka kí wọ́n tó wọ́n fẹ́ lọ tà lọ́jà àsìkò yẹn wá làwọn pípì wọ́n wá wọlé wá wọn á lè fún wọn lọ́kàn balẹ̀ gbogbo yẹn ó tó àmójútó fún gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo yẹn ó fẹ́ àmójútó oúnjẹ ti wá di ọ̀wọ́n gógó nǹkan tá a fi sọ pé eku òkè bí egúnlẹ̀ Yorùbá nìyẹn oúnjẹ di ọ̀wọ́n gógó nǹkan tá a fi sọ pé ẹyẹ òkè bí ẹyẹ ilẹ̀ Yorùbá nìyẹn oúnjẹ ọwọ́ á di ọ̀wọ́n gógó láyé Buhari ó ní etí wọ́n ta rẹ́ẹ̀sì ó ní etí wọ́n ta nǹkan èlò ọbẹ̀ ó ní etí wọ́n ta ó ti jẹ́ pé láyé Buhari náà gan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pa wá ayé Buhari gangan làwọn Fúlàní ti ń dà wá láàmú síbẹ̀síbẹ̀ nǹkan wọn tó bó ṣe wọ́n ní àsìkò bàbá wa Olódòdẹ yìí ṣé mo kàn tá à ń sọ yìí ṣé kò tó àmójútó ni ṣé kò tó nǹkan tí a mójútó tá a fìmọ̀ ṣọ̀kan láàrin ara wa tí a bá fìmọ̀ ṣọ̀kan tá a ja ìjà yìí tá a protect ilẹ̀ wa lọ́wọ́ àwọn Fúlàní tí ń pa wá yìí àtàwọn míì tí ń dà wá láàmú lórí ilẹ̀ wa tá a protect ilẹ̀ wa tí àwọn bàbá wa tí wọ́n lọ oko wọ́n rí oko dá tó bá dáko tán nǹkan ọ̀gbìn wọ́n ń kéré ẹ̀ tó bá kéré ẹ̀ tán wọ́n ń kó àárín ìjà lọ tà á tí oúnjẹ bá pọ̀ nílùú ìyẹn ò ní mú mọ́ gbogbo alámúrin tí àwọn babaláwa máa ń kọ nígbà wáṣẹ̀ iṣẹ́ àgbẹ̀ òun níṣẹ́ ilẹ̀ wa bẹ́ẹ̀ ni kò yẹ ká yí padà iṣẹ́ àgbẹ̀ òun níṣẹ́ ilẹ̀ wa wọ́n máa ń sọ pé ẹni kò ṣiṣẹ́ yóò jalè tó o bá tẹ̀ kàwé ọbọ̀lọ̀ mú iṣẹ́ àgbẹ̀ mọ́ torí tọkàn lè bá a balẹ̀ lẹ́yìn oúnjẹ ìṣẹ́bùṣe lẹ́yìn oúnjẹ ìṣẹ́bùṣe ẹni tọ́lọ̀ bá kọ́lé mọ́ ní ọ̀kọ́lé láyé tó jáde láyé ẹni tọ́lọ̀ bá kọ́lé mọ́ kò lè kọ́ kì í ṣagídí Ọlọ́run ní kọ́lé fẹ́ dá Olódùmarè ní pín kádàrá ẹni tọ́lọ̀ bá kọ́ mọ́ nílé ayé gbé wàá dà òun náà ni wàá dà o òun náà ni wàá dà tó wá yẹ kí gbogbo wa ká lajú wálẹ̀ tí kálùbọ̀ wá kú wọ́ lórí ilé bàbá wa kó dà kó dà òun là fi ń pariwo òun ni bàbá wa Sunday fi ń pariwo òun ni Ìgbòho Òòṣà fi ń pariwo tán ètò abúlé Yorùbá ó fẹ́ àmójútó ètò ààbò ilẹ̀ Yorùbá ó fẹ́ àmójútó ẹ jẹ́ ká mójútó kìí ṣe ẹnìkan ló lè ṣe gbogbo apáta ló yẹ ká fìmọ̀ ṣọ̀kan lọ́wọ́ tá a wà yìí gbogbo apáta tó yẹ ká fi ìmọ̀ ṣọ̀kan ká dáàbò bo ilẹ̀ wa lọ́wọ́ àwọn tí ń jí wa gbé tí wọ́n ń pa wá tí wọ́n ò fi wá lọ́kàn balẹ̀ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó dọwọ́ yín ẹ̀yin kábíyèsí wa ilẹ̀ Yorùbá ó mọ̀ dọwọ́ yín wọ́n ní tí ọba kan bá jẹ tí ìlú bá dáa ó kọ ọba náà mọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ sì ni tí ọba kan bá jẹ tí ìlú bá daworo bákan náà ó kọ ọba yẹn náà ò ní parẹ́ gbogbo ẹ̀yin ọba wa ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ẹ́dì bá wà kan ṣe sí i
lórí nǹkan tí ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá. Kò yẹ ká máa bá a lọ báyìí. Kò yẹ ká máa bá a lọ báyìí o. Bàbá wa Sunday Ìgbòho Òòṣà ó bàbá Dámì ẹkùn ọkọ Fúlàní alápàájí of Yorùbá land. Òrìn nílẹ̀ tílẹ̀ mí tìtìtìtì. Ẹ̀yin náà gbọ́rọ̀ tí wọ́n sọ nígbà tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí bàbá wa Aláàfin Ọ̀yọ́ kábíyèsí ikú bàbá yèyé Òwòadé Ẹlẹ́wọ̀ọ́tù. Nígbà tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí wọn tí wọ́n lọ kí wọn, wọ́n tún kùn bẹ́ẹ̀ tán wọ́n tún darí sí ọ̀dọ̀ bàbá wa Olúgbọ́n. Nígbà tí wọ́n dé ààfin Olúgbọ́n, ẹ wo ọ̀rọ̀ tí bàbá wa Ìgbòho Òòṣà, ẹ wo ọ̀rọ̀ tí wọ́n sọ. Ọ̀rọ̀ tí wọ́n sọ, ọ̀rọ̀ tó mú ọgbọ́n dání ni. Ọ̀rọ̀ tó dé gbogbo pátá ó yẹ ká ṣe àgbérò sí lórí ọ̀rọ̀ tí wọ́n sọ. Statement mo make yẹn, statement tó yẹ pé lọ́wọ́ tá a wà yìí kò tí ẹ̀ rẹ́ ká máa búra wa àbí ká máa bára wa jà. Nǹkan tí wọ́n sọ yẹn gan, òun ló yẹ kí gbogbo apáta ká bẹ̀rẹ̀ sí pariwo síta bí nǹkan yẹn tí ó ti wá sí ìmúṣẹ. Lórí ètò ààbò tó mẹ́rin ilẹ̀ Yorùbá náà ni bàbá wa Sunday Igboho sọ̀rọ̀ lé lórí láàfin Olúgbọ́n. Lórí ètò ààbò tó mẹ́ẹ̀, sí ètò ààbò mẹ́rin ni, ṣé bàbá Sunday Igboho ń parọ́ ni? Ojú òjá fọ́ nǹkan tí dáǹsẹ̀ ilẹ̀ Yorùbá káàkiri là ń gbọ́ là ń rí lórí social media. Wọn ò parọ́, ohun tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn. Kò ṣe mọ́ ṣẹlẹ̀ látàrí Buhari ní ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀. Làwọn Fúlàní yìí ni ó ti ń wá ọ̀nà láti gba ilẹ̀ wa. Tó nǹkan tí wọ́n ṣe fún wa ìgé ṣe pé wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa ní o. Ẹ̀yin bàbá wa, wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa ní. Torí tí ó bá rí bẹ́ẹ̀ ni kí ni ó fà á? Nǹkan táwọn ò lè ṣe lórí ilẹ̀ wọn lọ́hùn-ún àwọn wá ń ṣe fún wa. Torí pàpà wa ní wà Nàìjíríà. Ṣé ẹ ti rí pé ìyànjẹ wà ń bẹ̀? Ìyànjẹ ni. So wá dáa kí a máa wò wọ́n níran kí wọ́n ti pa wá tán lórí ilẹ̀ wa torí pé wà Nàìjíríà là ń pera wa. Ẹ̀yin bàbá wa, ṣé ó dáa kí a máa wò wọ́n níran kí wọ́n pa wá tán lórí ilẹ̀ wa torí pé apẹ̀rẹ̀ ní wà Nàìjíríà? Kò dáa. Òun ló fa gbogbo ariwo tí bàbá wa Sunday Adéyẹmọ ń pa. Òun ló fà á. Onílé ọlọ́nà tó ní gbogbo nǹkan pátá lọ́rùn jogún fún lóyè. Wọ́n wá fi gbogbo nǹkan yẹn lẹ̀, wọ́n fi gbogbo nǹkan yẹn lẹ̀. Wọ́n á dọ́kọ̀ àwọn fẹ́ jà fún ìran wọn. Ó fi gbogbo ẹ̀ lẹ̀. Wọ́n kọ́ àwọn fẹ́ jà fún ìran wọn tó pé àwọn Fúlàní ogun táwọn Fúlàní ń gbé náà ni. Ẹ wo adúọ̀rẹ́ tó ti pa ní Gàngán. Ẹ wo adúọ̀rẹ́ táwọn Fúlàní ti pa. Alótilẹ̀ àbí Alótilé, obìnrin àkọ́kọ́ tí ọkọ̀ wọ helicopter, wọ́n pàdánù. Bàbá wa kan tó kù lábẹ́ Amẹ́ríkà tọ́kọ̀ hòtẹ́ẹ̀lì tí ó gbé wọn sọ ọ wálé láti wá ṣe nǹkan, wọ́n sì pa pẹ̀lú ọmọ ọ̀dọ̀ tó mú jẹ́yìn obìnrin, wọ́n pàdánù. Bọ́dà wa Dr. Abọ́rọ̀dé náà, òun ló bí nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ẹ wo àrà tí wọ́n dá fún bọ́dà wa Dr. Abọ́rọ̀dé. Wọ́n pàdánù. Bẹ́ẹ̀ lọ. Mélòó la fẹ́ kà nínú eyín Ajípèlé? Mélòó la fẹ́ kà nínú eyín Ajípèlé, ẹ̀yin yẹn wa? Sọ wá yẹ ká wòran. Sọ yẹ ká lajú wálẹ̀ tí kálùbọ̀ tún kò wọ̀ bí? Òun là fi ń pe gbogbo ẹ̀yin ọba wa wípé ẹ dìde. Ẹ dìde. Ilẹ̀ Yorùbá ó fẹ́ ìdábòbò. Ètò ààbò ilẹ̀ Yorùbá ó mẹ́ẹ̀. Ẹ mọ̀ wò àwọn èèyàn wá ràn báyìí káwọn Fúlàní ó pa wọ́n tán. Pọ́ǹtì méjì bàbá wa rèsì
nígbà tí wọ́n lọ kí bàbá wa Olúgbọ́n gbogbo alábẹ́tí ara gbọ́wọ̀ tí wọ́n sọ wọ́n sọ̀rọ̀ nípa security ilẹ̀ Yorùbá tó mẹ́ẹ̀ wọ́n tún wá sọ̀rọ̀ nípa tiwọn gangan pé kí ló dé tí wọn ò tí yọ wanted kú lórí wọn kí ló dé kí lẹ̀ṣẹ̀ wọn gan ẹ̀yin ọba wa ẹ dìde ẹ fẹnu kò ẹ lọ bá bàbá Olódòdẹ sọ̀rọ̀ bàbá Olódòdẹ tó wà l'Ábùjá ẹ lọ bá wọn sọ̀rọ̀ kí wọ́n yọ wanted kú lórí olóyè kó lè padà wálé ilé bàbá ẹ̀ torí wọ́n pé ilé bàbá ọmọ kì í bọ́ ọmọ lẹ́rù bẹ́ẹ̀ ni ilé bàbá ọmọ kì í bà ọmọ lẹ́rù ẹ tètè fi ìmọ̀ ṣọ̀kan kí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ kan padà wálé kí wọ́n ti yọ wanted yẹn kó lórí wọn tí wọ́n bá yọ wanted yẹn tán kí wọ́n tún ṣe títí kí wọ́n tún yọ ọwọ́ kò lórí àkáǹtì wọn tí wọ́n ní kìí ṣe wanted nìkan ni wọ́n yọ kí wọ́n gbọ́wọ́ kò lórí àkáǹtì wọn àbí kí wọ́n gbé ẹsẹ̀ kò lórí àkáǹtì wọn tí wọ́n ti pa bàbá wa Aláàfin Ọ̀yọ́ bàbá akíyín kábíyèsí bàbá adé ọ̀pẹ lórí ìrùkẹ̀rẹ̀ yóò pẹ́ lọ́wọ́ yín ẹ tẹ orí ìtẹ́ bàbá yín ẹ tẹ pẹ́pẹ́pẹ́pẹ́ bàbá ẹ̀ẹ́dẹ̀ bá agbègbèsẹ̀ lórí bàbá Sunday Igboho Oòṣà bí wọ́n ti yọ wanted kú lórí wọn ẹ̀ẹ́dẹ̀ tiẹ̀ mẹ́jọ pẹ́ nǹkan tí gbogbo ọmọ kóòtù òjìrè ń fẹ́ lọ́wọ́tọ́wọ́ tá a wà yìí nìyẹn nǹkan tá a fẹ́ nìyẹn àwọn ọmọ Yorùbá nǹkan tá a fẹ́ ní lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí nìyẹn mo lérò pé ẹni náà gbọ́wọ́ tí bàbá wa Olúgbọ́n sọ nígbà táwọn náà ń sọ̀rọ̀ nípa ìbéèrè tí bàbá wa Sunday béèrè lọ́wọ́ wọn pé nǹkan táwọn fẹ́ nìyẹn àwọn fẹ́ kí wọ́n bá Olódòdẹ sọ̀rọ̀ kí wọ́n yọ wanted kú lórí àwọn ò sí ọ̀daràn àwọn oníṣọ apààyàn ẹ̀ṣẹ̀ wo làwọn ṣẹ̀ gan òótọ́ sì ni ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ tábè lọ́wọ́ ìjọba Buhari pé kí ni nǹkan tí Igboho ṣe gan kò lè sọ kí ló ṣe tẹ́ẹ̀fi lébẹ̀ wanted fún wọn kí ni wọ́n ṣe ìjà Yorùbá ni wọ́n ń gbé àbí wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ pa àwọn ọ̀ràn tòun mọ́ àbí tó jù yẹn lọ́nà ni wọ́n ò fàdíyà náà wọ́n ò fàdíyà wọ́n ò béèrè jù bá náà lọ ṣẹ̀ṣẹ̀ wà nú ẹ̀ ni nígbà tá a níjọba tó yẹ tó dáàbò bo ẹni tó jẹ ìjọba lé lórí tí ó ti dáàbò bo aráàlú náà dìde wọ́n gbìjà ara wọn náà ẹ̀sẹ̀ òsínú ẹ̀ self-defense ni wọ́n pè é ó wà ní òfin àgbáyé ṣé kò sí ní òfin àgbáyé ó wà ní òfin àgbáyé kò sí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tí aráàlú rẹ̀ bá dìde báwọn náà fẹ́ protect ara wọn lọ́wọ́ ọkú tó ń bọ̀ ẹ̀sùn sí bẹ́ẹ̀ kí wàá ní Ìgbòho ṣe tẹ́ẹ̀fi lébẹ̀ wanted kí ló ṣe òun làbí sọ wípé Ìgbòho kì í ṣe ọ̀daràn Ìgbòho Oòṣà kì í ṣe ọ̀daràn ẹ tètè bá wa yọ wanted kó lórí wọn ẹ jẹ́ kí wọ́n ní freedom olóyè ló jẹ wá lógún lọ́wọ́ tá a wà yìí freedom olóyè òun ló jẹ wá lógún olóyè Ìgbòho Oòṣà freedom wọn ló jẹ wá lógún onígbogbo Yorùbá ń fẹ́ lọ́wọ́ tá a wà yìí àti ìgbẹ̀yìn ọba wa tó yà wọ́n bẹ́ẹ̀ náà lẹ́lẹ́ ṣe tàbí ń bẹ̀ yìí bàbá Olúgbọ́n Ọlọ́run bá lọ́rẹ̀ ẹ̀mí yín ẹ pẹ́ fún wa kábíyèsí bàbá ẹ̀mí yóò gùn àníwáyé ti báyìí torí bàbá wa Ìgbòho Oòṣà wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn lórí iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe lórí wọn wọ́n sọ̀rọ̀ náà gbogbo alágbọ̀n kan tí wọ́n sọ̀rọ̀ ẹ̀gún ti yìnyín pé látìgbàdìgbà ti gbógun táwọn lẹ ti wà lẹ́yìn àwọn títí àsìkò táwọn wá ẹ̀gẹ́ ẹ̀ padà lẹ́yìn àwọn lè mọ̀ pé nǹkan táwọn wá bá yín fún yìí ẹ tó ṣe ni làwọn fi wá sọ fún yín àwọn gba ẹ ṣe lóòótọ́ sí àná nígbàgbọ́ lágbọ́ Ọlọ́run pé ẹ ṣe fún wa lápẹ́ lájìnà ìròyìn àwọn tá a fẹ́ ẹ̀ á gbọ́ àwa ogun ẹ̀yà ọba tó kù náà ẹ̀yin náà ṣèṣe akin ẹ ṣèṣe báwọn bàbá wa Olúgbọ́n ṣe ṣe
àti bàbá wa Aláàfin Ọ̀yọ́ ti ṣe, ẹ̀yin ọba tó kù náà ẹ̀yin náà ti ṣe akin. Ẹ̀yin invite olóyè wọ́n wà báyìí láàfin. Ẹ fi ṣe ohun kan lágbé ń ké lóhun fẹ̀ ní kẹ́ fi ṣe. Lọ́wọ́ tá a wà yìí kò ẹmẹ́yẹ ká fi ọ̀tẹ̀ sí mọ́. Ẹ jẹ́ kánu wọ́n kò kẹ́nu wọ́n jọ̀kan lórí Mọ́jàsọ́lá. Lórí Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà. Ká jẹ́ kí ìjọba Nàìjíríà, ìjọba Tinubu kí wọ́n yọ wanted kú lórí wọn. Torí wọ́n kì í ṣe ọ̀daràn. Ajá fún ọmọ Yorùbá ni wọ́n. Ajá fún ìran Yorùbá ni wọ́n. Wọ́n kì í ṣe ọ̀daràn. Torí nígbà tí àwọn ìyá Buhari tí wọ́n ń hùwà tí ọ̀dà, Buhari ó dáàbò bò wọ́n, kò jẹ́ kéèrè orí wọn, bó ti jẹ́ pé ìwà burúkú làwọn ń hù, ìwà burúkú gbáà ni ìran ẹ̀ ń hù lé àwọn ọ̀ràn tó kù lórí. Síbẹ̀síbẹ̀ Buhari ó dáàbò bò wọ́n. Àmọ́ iye àwọn Boko Haram tí wọ́n ń pààyàn tí Buhari gbà padà, tí wọ́n repent, tó gbà wọ́n sínú iṣẹ́ sọ́jà, ó tún sponsor wọn lọ ìlú èbó, ẹ wo owó tó ná. Àwọn ọ̀daràn nìyẹn o, tí wọ́n ti pa many people, tí wọ́n ti pa many people, tó gbó jẹ́ ẹ̀yà tiẹ̀, ó dáàbò bò wọ́n, ó repent wọn sínú iṣẹ́ ológun padà, ó wá sponsor wọn ìlú èbó, ẹ wá tó tó ná. Bàbá Ìgbòho Òòṣà wọn ò ṣe nǹkan tó kọjọ mọ́ bẹ́ẹ̀ o. Ìgbòho Òòṣà wọn ò ṣe nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ o. Síbẹ̀síbẹ̀ Buhari ó lébẹ̀ lé wọn tẹ́ẹ̀dì tó pé wọ́n ń jà fún ìran wọn. Abẹ́ẹ̀rí kí ló wá dé táwa náà fúnra wa tájọ́ ọmọ kóòtù tí tájọ́ ọmọ Yorùbá tí a lè dáàbò bo ọmọ tàwa náà. Kí ló dé ẹ̀yin ọba wa, ẹ dìde, ẹ dìde. Lásìkò Buhari wọ́n pè nìkan ní Abba Kyari, ẹ wo àtò náà dá, olórí ọlọ́pàá lóun náà, ẹ wo àtọ̀ dá, ó sì wà tí ọ̀dá títí tí ìjọba Amẹ́ríkà rẹ̀ kún gbé ránṣẹ́. Torí pé Buhari ló wà lórí ipò, ọkọ̀ kò gbé ránṣẹ́ sí wọn, ó dìfẹ́ǹdì, ó fi ẹ̀yìn pọ́n, ó kọ̀ dálẹ̀ kò gbé fún wọn. Ṣé wọ́n dìfẹ́ǹdì wọn àbí wọ́n dìfẹ́ǹdì wọn máa? Bákan náà olórí Mẹ́tì Àlà, ẹ wo àtò náà dá, ẹ wo àtò náà dá. Ẹni tó sì nínú jẹ́ ìjọba tó ń dá security kalẹ̀, ó tó wá dá kalẹ̀ tán, ó tó wá gbébọn lé wọn lọ́wọ́ báwọn tí ó mọ̀ dáàbò bo àwọn tí ń pa wá nínú oko nìyẹn. Buhari mọ̀ tó dìfẹ́ǹdì ẹ àbí kò dìfẹ́ǹdì ẹ, kọ̀mọ́sí ẹ̀ka fún bọ̀kẹ́ ọmọ tí wá Ìgbòho Òòṣà kí ló ṣe? Kí ni Ìgbòho Òòṣà ṣe? Tẹ́lẹ̀ ti Ìgbòho Òòṣà lẹ́yìn, tẹ́lẹ̀ dìfẹ́ǹdì Ìgbòho Òòṣà. Gbogbo tá a máa sọ nípa àwọn pípù yìí, Ìgbòho Òòṣà kò mọ̀ sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. Ìgbòho Òòṣà wọn mọ̀ sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. Ṣé wọ́n ṣe nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ ni wọn ò ṣe? Kí ló wá tẹ̀yìn ọba wa tẹ́lẹ̀ jáde tán? Ẹ jáde tán, ẹ má bẹ̀rù, ẹ má fòyà, gbogbo ọmọ Yorùbá wà lẹ́yìn yín. Kò sí nǹkan tí ìjọba Nàìjíríà bẹ́ẹ̀ ṣe fún yín. Ẹni tẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, tẹ́ fẹ́ gbèjà, gbogbo alámọ̀ pé kì í ṣe ọ̀daràn. Ọmọ yín sì ni, tó wọ́n lọ́kọ̀ ọmọ yín lòdì tẹ́lẹ̀ bẹ̀rẹ̀. Káfílẹ̀ kẹ̀ sí ìjọba ẹlòmíì. Gẹ́gẹ́ bí orin tẹ́ ẹ kọ àbí òwe tẹ́ ẹ pa nígbà tí olódò náà fẹ́ wọlé. Àbí pọ́ọ̀tì kan wà náà tí bàbá Olúgbọ́n sọ pé ọ̀rọ̀ Yorùbá nation wà nù nǹkan tó gbé Tinubu wọlé. Confirm ni ọ̀rọ̀ tí wọ́n sọ, kò sí wọ́n bẹ́ẹ̀. Tó nígbà náà lọ́hùn àwọn people in plan yìí pé wọ́n fẹ́ gbé ìjọba fún Yorùbá. Àmọ́ láì pé Ọlọ́run tètè jí ó dè kó sínú olóyè àti àwọn alálẹ̀ Yorùbá láì jẹ́ pé àsìkò tó wáyà ẹ jẹ́ ká jà fún orílẹ̀-èdè tiwa ní àfihàn Yorùbá nation ní rálẹ̀ fi ń lọ nílọ wúwo láì tá a ṣe ní stéètì mẹ́fẹ̀ẹ̀fà. Ṣé ẹ gbọ́ pé èèyàn kún bẹ́ẹ̀ ni? Ṣé ẹ gbọ́ pé èèyàn kún bẹ́ẹ̀ ni? Gbogbo láì tí bàbá wa Sunday Adéyẹmọ ṣe ní stéètì mẹ́fẹ̀ẹ̀fà. Ṣé ẹ gbọ́ pé èèyàn kún bẹ́ẹ̀ ni? Ẹ gbọ́ pé èèyàn kún náà.
peaceful rally la ṣe as a peaceful rally àkọ́kọ́ ṣe ti Ìbàdàn nígbà tí Ìbàdàn àti Tòtógbó ẹ wò àwọn tí ara ni wọ́n nínú Nàìjíríà àwọn ni wọ́n jáde àwọn tó jọmọ Yorùbá tó bá ara ni wọ́n tí wọ́n fẹ́ kú Nàìjíríà àwọn ni wọ́n jáde ẹ wò báwọn èrò ti pọ̀ tó ẹ wá wò the last one tá a ṣe lẹ́kìtì ẹ wò bí ó ti pọ̀ tó táwọn Yorùbá tí ògbẹ Yorùbá tí ọba gbẹ wá ní àní jáde bẹ́ẹ̀ àwọn èèyàn ní jáde báwọn ògbẹ́lẹ̀ Yorùbá pé ká dá dúró ń gbé àwọn èèyàn tó ìgbà táwọn Fúlàní ló ń fi wá dálẹ̀ nílẹ̀ bàbá wa kò tẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá lọ́rùn olùpàdé ìwé pọ̀ tó bá wọn torí pé afẹ́lẹ̀ Èkó òun ló dá wà lálẹ́ àti pé gbogbo nǹkan tí bàbá wa lóye ṣe ń gbà náà lọ kò dùnmọ́ Buhari nínú tó pé kì í sí ìyá tiẹ̀ kì í sí ẹ̀yà tiẹ̀ ní òbí dùnmọ́ nínú tó bá ti ìyá tiẹ̀ ní yóò pọ̀n lẹ́yìn nínà yóò dìfẹ́ǹdì ẹ̀ ní kí wá làwọn sọ pé kí wá làwọn pa wá Nàìjíríà fún àkànpẹ́ wá Nàìjíríà ní pẹ̀lú orí àwọn lásán ni we are not one Nigeria fún díẹ̀ yìí ètò ààbò ó ṣe kókó lẹ̀ Yorùbá ẹ jẹ́ ká mójútó ètò ààbò lẹ̀ Yorùbá ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ jẹ́ ká mójútó Ìgbòho Òòṣà wọn ò dùbò kan o Bùkọ́lá gbọ́nú statement wọn wípé ẹni tí wọ́n bá fa ètò ààbò yẹn lọ́wọ́ nílẹ̀ Yorùbá wípé kó mójútó àwọn ọgbà kù tí báwọn sọ pé kẹgbẹ́ fáwọn o àmẹ́tẹ́ bá gbé fún àwọn support yẹn torí ìgbà ìgbádùn ìran àwọn ló jẹ àwọn lógún bí wọn ṣe nípa àwọn ìran àwọn mọ́ òun ló jẹ àwọn lógún orí ilé táwọn wà nìyẹn àmọ́ kí wọ́n yọ wanted kó lórí àwọn tó gbà àwọn kì í ṣe ọ̀daràn kí wọ́n yọ wanted kó orí Ìgbòho Òòṣà kì í ṣe ọ̀daràn ajàfẹ́tọ̀ọ́ ọmọ Yorùbá ni wọ́n nǹkan tá a fẹ́ nìyẹn fún ìdí èyí gbogbo ẹ̀yin ọba wa gbogbo ẹ̀yin kábíyèsí wa kábíyèsí bàbá wa Ọ̀nà of Ifẹ̀ Ọ̀jájá kábíyèsí bàbá adé ọ̀pẹ lórí yín bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ ìrùkẹ̀ yóò pẹ̀ lọ́wọ́ ìrùkẹ̀ yóò pẹ̀ lọ́wọ́ yín bàbá ọ̀pá tẹ̀ fi ń tẹ̀ tẹ̀ orí ìtẹ̀ bàbá yín pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ̀ẹ́dẹ̀ wa gbígbèsẹ̀ Ìgbòho Òòṣà wọ́n fi wá kí n láàfin Ìgbòho Òòṣà ń bọ̀ wá bá yín láàfin ẹ tètè ránṣẹ́ pè wọ́n bí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ti ránṣẹ́ pè wọ́n ẹ̀yin náà ránṣẹ́ pè kí wọ́n wá ṣe ìwọ́kan wọn fún yín láti tì wọ́n lẹ́yìn bàbá wa Àtaọ́jà kábíyèsí bàbá a pè yín bàbá wa Àtaọ́jà a pè yín ẹ̀ẹ́dẹ̀ bá ránṣẹ́ pé ó mọ yín Ìgbòho Òòṣà kó wá kí n láàfin yín kó sọ nǹkan tí ń dùn lọ́kàn fún yín kẹ̀ẹ́dẹ̀ bá wá solution sí nǹkan tá a fẹ́ nìyẹn Àtaọ́jà bàbá wa Ọba of Ekiti Ìgbòho Òòṣà ẹ pè wọ́n kán wá kí yín láàfin torí lọ́wọ́ tá a wà á fẹ́ gbogbo èèyàn bá tẹ́ ẹ jẹ́ first class ọba ẹ gbéra yín jókòó ẹ fìmọ̀ ṣọ̀kan láàrin ara yín ẹ gbìjọ ọmọ yín ẹ ti ọmọ yín lẹ́yìn gbogbo ilẹ̀ mọ̀ pé Ìgbòho Òòṣà kì í ṣe ọ̀daràn
ẹ tì lẹ́yìn, ẹ bá Olódùdẹ sọ̀rọ̀ kí wọ́n yọ wanted kó lórí wọn. Ẹ bá Olódùdẹ sọ̀rọ̀ kí wọ́n yọ wanted kó lórí olóyè. Gbogbo ilẹ̀ mọ̀ pé olóyè kì í ṣe ọ̀daràn, ìjà ọmọ Yorùbá ló ń gbé. Ṣé ẹ̀rí gbogbo kan tó ṣẹlẹ̀ sí wọn ni? Ṣé ẹ̀rí gbogbo wà burúkú tí Buhari wù fún wọn ni? Wọ́n fẹ́ lọ pa wọ́n mọ́lé. Ọlọ́run ni ò fún ṣe àtàwọn alálẹ̀ tó ọlá àánú kan tí Ìgbòho tí fi ń jà fún ẹ̀ Yorùbá olókoyọ o. Bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n padà pa èèyàn méjì nínú ilé ẹ̀gbá náà lọ́rùn. Ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ Saheed Àdògán kọ́lọ̀ bá fọ̀hún kẹ́ ẹ̀ kí Ọlọ́run bá lédùn ọlọ́jọ́ òní kọ́ bá tẹ̀lé rẹ̀ fún un. Bàbá wa Àáfàá Fatai àwọn dẹ́sẹ̀ wọ́n dẹ̀mí wọn légbodò torí ṣọ́ọ̀bù Yorùbá nation náà ni. Ìjà Yorùbá nation náà ló fà á tí bàbá wa Ìgbòho Ṣá fi wà ní ẹ̀yìn odi o. Kí ló wá dé tí ẹ wá lè gbèjà wọn lọ́wọ́ tá a wà yìí? Nǹkan tí wọ́n fẹ́ ẹ jẹ́ kí wọ́n rí nǹkan tí wọ́n fẹ́ nìyẹn, ẹ ṣe fún wọn, ẹ bá wa ṣe fún wọn. Tábọ̀ lóòótọ́ ẹ wà lẹ́yìn wa, tẹ́ ẹ bá ṣe fún wa láti mọ̀ pé lóòótọ́ ọ̀rọ̀ tá a sọ fún yín ẹ gbọ́, nǹkan tí Ìgbòho Ṣá ń fẹ́ ẹ ṣe fún un. Àwa sì ń bàbọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba láìpẹ́ lájìnà á gbọ́ èsì ayọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo wa mọ̀ pé àsìkò tá a wà yìí àsìkò ìṣọ̀kan la wà, àsìkò ìṣọ̀kan la wà. A ti mọ̀ pé ẹni ò bá ti kò, gbogbo àwọn ìṣọ́ pẹ̀lú òbó kò wọ́n ń tanra wọn ni, àwọn ọlọ́tẹ̀ nìyẹn. Àwọn nígbàgbọ́ pé ẹni ò bá ti kò lọ́wọ́ tààrẹ ẹni wá ti kò, ẹnu wá ti kò. Ẹni ẹ̀wù àrà tí bàbá wa Sanwó-Olú ṣe lẹ́kọ̀ọ́ fáwọn ẹ̀yà Ìgbò yẹn. Àwọn ẹ̀yà Ìgbò yẹn ìwà kan náà ló wà nú àwọn àti Fúlàní o. Wọ́n jẹ́ pé Fúlàní àwọn gbébọn káàkiri ni o, àwọn Ìgbò gbébọn ti wọn, owó làwọn fi ń ṣe gbogbo ẹ̀. Àwọn náà wà lára tó fẹ́ gbalẹ̀ Yorùbá o. Àmọ́ inú wa dùn fún ìgbésẹ̀ tí Sanwó-Olú ń gbé nílùú Èkó. Gbogbo ẹ̀yin gómìnà tó kúnlẹ̀ Yorùbá, abẹ́yìn ni arọ̀ yìí ni ẹ má jẹ́ káwọn Ìgbò gbalẹ̀ lọ́wọ́ wa o, báwọn Fúlàní ti fẹ́ gbà o. Ẹ̀dẹ̀ bá wa dáàbò bo ilẹ̀ wa o, torí ìwà tí wọ́n wù fún wa lórí ilẹ̀ wa nílẹ̀ Yorùbá, àwa tá a jọmọ Yorùbá wọn ò bí á dá ká lọ sí wọn nílẹ̀ wọn lọ́hùn. Àwa tá a jọmọ Yorùbá wọn ò bí pọ́lípọ́lí rẹ̀ wá dá kí á lọ wà náà fún wọn lórí ilẹ̀ wọn lọ́hùn. Tó ń bí wa dá ni kí la jẹ yó tàbí lọ wò wọ́n bí wa dá ni kí la jẹ yó tàbí lọ wíwà yẹn sí wọn lórí ilẹ̀ wọn lọ́hùn. Àmọ́ torí pé wọ́n sọ pé ilẹ̀ Yorùbá we are peaceful people, àwọn accommodate wọn. Nígbà tá a accommodate wọn tán tá a gbà wọn lálejò torí ìwà wa gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí wọ́n pè wá, gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí wọ́n pè wá, òun ló fà á. Àwa gbà wọ́n tán, àlejò ọbẹ̀ dùn ilé mọ́ onílé lọ́wọ́. Ẹwọ́n ní káwọ̀ wọ́n ràn, ẹwọ́n ní káwọ̀ wọ́n káwọ̀ gbèsè àgọ̀nà tí a bá jẹ́ ẹ̀kọ́ mọ́ ìtàwọn èèyàn sọ́wọ́ ẹ̀ká gọ̀ fi kún ni, ẹ̀ká gọ̀ fi kún. Ṣẹ̀gbẹ́ fún ìdí èyí ọ̀rọ̀ tí mo ní kí wá sọ fún gbogbo wa ní wákàtí ní ṣẹ̀dìbọ́, mo bẹ̀ gbogbo àwọn tí ẹ̀ ń wò wá lórí ètò, ẹ bá mi pín ètò kọ́ lọ dáadáa. Mo bẹ̀ yín ni, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórí péèjì Ìbíyẹmí Ìgbòho TV, ẹ bá mi pín kọ́ lọ dáadáa, kọ́ lọ dáadáa. Ṣẹ̀dìbọ́ ẹ sì mọ́ gbàgbé ẹ bá mi subscribe tó YouTube channel mi Ìbíyẹmí TV Show, òun ló kọ YouTube channel mi. Ṣẹ̀dìbọ́ ẹ bá mi tan bẹ́ẹ̀dì yẹn kalẹ̀, ẹ̀yin láti máa jẹ upload fídíò sínú ẹ̀, ẹ̀yin lẹ́jẹ̀ ní àkọ́kọ́ tẹ́ẹ̀kọ́ máa rí fídíò tí mo bá upload rẹ̀. Ṣẹ̀dìbọ́ àní jù báyìí lọ, gbogbo ẹ̀ tẹ́ wò wá àgbàládùn àfin oríṣẹ́ ojú ò ní fọ́ o.
bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi gbọ́ wa etí náà ò ní di ọwọ́ tẹ́ bá wa pín ètò tí ó fi lọ dáadáa táwọn yóò fi ráyè gbọ́ ìwọ̀nba ọ̀tá àmọ́ sọ ta ní ká wá sọ síta fẹ́yìn èèyàn wa ẹni fọwọ́nà gbọ́mọ sí àwa náà lámọ̀ wá o bẹ́ẹ̀ sì ni ẹni lámọ̀ dé bá láti Èdùmàrè àní sísọ owó tí ẹni kálukú wa fi ibi tá a ti ń rí owó tá a fi ràn dátà tá a fi bógàmù àwọn tí ń pè fún ilẹ̀ Yorùbá àpò onígbẹ́sóró torí pé àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà àpò sàṣàmù àkègbè àbò onígbẹ́sóró tẹ́ ẹ̀ bá ti ń wá báyìí lẹ́mọ̀ rí láti Èdùmàrè kò ní jù báyìí lọ YouTube tó lù sẹ́ fún wa ó kò tó gbé padà ibi ẹ̀mẹ́lá ìtàn tí wọ́n mọ̀ sí BME Igboho TV ẹ ṣé.